Kalẹ́. Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ bí Alélèwí jẹ́ ọba Lémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ̀ Sokoto kẹbẹrẹ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí a mọ̀ sí Oòduà Nation. Mo kẹ́yìn lè ulama warasatul anbiyahi ẹ̀yìn àfa Ọlọ́run tó ń hàn àtẹ̀yí tó pa mọ́ Muqaddam Sheikh àfa akọ́mọ níkéwù àfa akọ́mọ lẹ́sìn pẹ̀lú gbogbo mùsùlùmí ayé pátápátá kí assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi nínú ẹ̀sìn Kristẹni, rẹ́fúrẹ́ǹdì bíṣọ̀pù nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi, kérúbù and séráfù celestial pẹ̀lú gbogbo Kristẹni ayé pátápátá wípé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá kẹ́yìn ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀ẹ̀sìn kẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé a ní ṣe wéjá, ẹ ní ṣe gbòwà, àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin tẹ̀ ẹ́ dúró tọmọtọmọ kì í fi ṣubú, ẹ̀yin tẹ̀ ẹ́ dúró tọmọtọmọ kì í fi rẹ̀ ẹ́ dànù. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ ẹ fi ń ṣoré kiri, ẹ fi ṣàwa ọmọ Yorùbá tòótọ́, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí í ṣe baálé ọrọ̀ tó rẹ̀yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kú tí ò níná, mo ṣèbà ọjà tó kú tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà jègbènè bí àti àkún aláṣọ àlàfúnfú gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ olórí aládé gbogbo, olórí aládé gbogbo àgbáyé, ọba gbogbo àgbáyé pátápátá, olórí aládé gbogbo àgbáyé. Níwọ̀n bá àgbà tó bá ti jẹ́ wípé Ilé Ifẹ̀ ní ojúmọ́ ti gbé mọ́ wá, tá a nígbàgbọ́ pé orísun wa Ilé Ifẹ̀ ni, a jẹ́ wípé ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì olólórí gbogbo tí ń jẹ́ ọba pátápátá. Àyàfẹ́ ni tó bá jẹ́ wípé ìṣẹ̀dálẹ̀ tí wọ́n yàtọ̀ sí Ilé Ifẹ̀, tí orírun wọn yàtọ̀ sí Ilé Ifẹ̀, tí ó bá ti jẹ́ bẹ́ẹ̀, bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ àti ẹ̀ àti 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 ẹ gbà bẹ́ẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì olólórí aládé. Mo kíkú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́. Ọmọ Kúdípò gbọ́dọ̀ pa ọmọ àrùn tárùn gbọ́dọ̀ ṣe ọmọ àdábálẹ̀ ọmọ àfòmọ́ òde. Ikú tí pọmọ tí bàbá bú sẹ́kún, àrùn tí sọmọ tí ìyá rẹ̀ gbọ́dọ̀ gbé, àrámọ́kà tí dútòjò tẹ̀rùn. Ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé Aláàfin Ọ̀yọ́. Mo kí yín o. Ọ̀yọ́ ọmọ Aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ Àtìbà. Ibi agbé ń kó lówó pé kó gbowó, tá ń kọ́wọ́ fà pé kó fọfà á lẹ̀. Àṣé kó lè bá àdìjà kó lè bá àdá pọnikọ́mọ ọba aládé lè rí jẹ́ ńbẹ̀. Tòṣótà jẹ́ tọ́jú Aláàfin o. Wà á kí bàbá tèmi ọba Sẹ́nẹ́tọ̀ Rasheed Adéwọ̀lú Ọládọjà, the Olúbàdàn of Ìbàdàn land. Bàbá kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kẹ́sìn ọba kó jẹ́ kó kánrin kése, kírù kẹ̀rẹ̀ kọ́ pọ̀ kó pọ̀ jábúrátá. Mo wá kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá látọ̀rí gọ́vnà Ṣèyí Mákindé, gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Abíọ́dún Oyèbánjí, gọ́vnà Démọ́lá Adélékè, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún pẹ̀lú gọ́vnà Babájídé Sanwó-Olú. Mo kí yín. Mo kí alànà fún gbogbo ìran Yorùbá pátápátá, ìyẹn bàbá Ahmed Emeritus Professor Banji Akíntóyè. Bàbá mo kí yín o. Mo wá kí èjìká tí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni.
májàsọ́lá àdìsá ọmọ adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létété ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ adérọ́pò bàbá michael bàbá yọ̀mídé bàbá ronaldo bàbá àṣàbí ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde ọmọ ládéládé ládé aláàfin ọ̀ládé adé aládékún lágbàfà láàfin òkì bàbá rẹ̀ bàbá àṣègbòho lọ́kọ́ ni àlégá alálégá a sì jí ní ẹsọ tó ṣe yín ẹyẹ tìrọ̀ mọ́ tí ò ṣe é tìrọ̀ mọ́ ẹyẹ sọ tí ò ṣẹlẹ̀ ẹyẹ dúró síbi tí ò yẹ kẹ́ dúró sí ẹyẹ gọ ẹyẹ máa lúgọ stop lúgọ ẹyẹ Ọ̀yọ́ ẹ stop lúgọ gọgọgọ ẹyẹ lúgọ ẹyẹ bínú orí mọ̀nàkàì olóyè Sunday Igboho ṣàkọlẹ̀ fẹ́ bàjà èyí tó gbẹdẹ kí Igboho sálọ rèé bẹ̀bẹ̀ kíní kan tálàfin Ọ̀yọ́ bá dáríje kíní kan ẹgbọ́n bá bí léèrè ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ ẹ bá ń bi wọ́n léèrè kí lẹ̀ṣẹ̀ olóyè Sunday Igboho sálàfin Ọ̀yọ́ kí lẹ̀ṣẹ̀ olóyè Sunday Igboho sáwọn ọmọ Ọ̀yọ́ torí kò yé mi mo ti àjókòó mo rò lọ́tún mo rò lọ́sì pé kí ló lè fa ẹ̀ṣẹ̀ ọ̀nà wo làdìsá ọmọ adéyẹmọ lọ́gbà àṣẹ ṣé oríkì yìí náà ni lọ́fà bìlísì ńlọ́fà wàhálà sóríkì tá a ti mọ̀ tí ọ̀pọ̀ ọrú èmi yìí tí mo ti mọ̀ pé ńlá fi ń kí àwọn aládìkún for the past 20-something years tí mo ti wà ní primary school for the past 25 years tí mo ti wà ní primary school àwa náà ti ń close sí 40 níta wá fi mọ̀ tá fi ń kì wọ́n láti ìgbà náà ní ládé aláàfin ọ̀ládé adé aládìkún ńlá gbàfà láàfin sọ̀rọ̀ yìí náà lẹ̀ṣẹ̀ sọ́dọ̀ àwọn ọmọ Ọ̀yọ́ ará Ọ̀yọ́ àbí nǹkan míì tó bá jẹ́ léyìí ni ẹ bá jẹ́ wọ́rọ̀ mi sọ o eléyìí kọ́ lẹ̀ṣẹ̀ o ẹ má jà lọ ń bẹ̀ wọ́n nǹkan kan wà tí ń do ará Ọ̀yọ́ nísì tí ń fìdí tí ń jáde irú ẹ̀ ní ti bàbá kan bàbá lálùdé wọ́n èsè lálùdé ọdẹ àbí èpè sokoti bàbá àbí sokoti náà wọ́n èsè sokoti wọ́n pè wọ́n sokoti kí la pé ògbórí ẹ̀fọ́ ni ọ́ ògbórí ẹ̀fọ́ sáfìlàfìlà táà náà ń dẹmọ tó ń tiranga èyí tẹ́ ẹ̀ ṣe nígbà táwọn Fúlàní ń du Ọ̀yọ́ ọmọ yín lọ́wọ́ oògùn agbára tẹ́ ẹ̀ gbé jáde nígbà tí Fúlàní ń tẹrọráìsì gbogbo òkè Ògùn tẹ́ ẹ sọ pé ń páyà yín pé ẹlẹ́ńpáyà lé lórí tẹ́ ẹ wá ń sọ ní ìsìn pé ẹ̀yin ní o ẹ ṣe gbá kan ẹ ṣàwo kan sí májàsọ́lá àdìsá ọmọ adéyẹmọ bí ọba lọ rèé bẹ̀bẹ̀ àwa sì ń wí fún yín wípé tá làdìsá ṣẹ̀ tẹ́ni ọlọ rèé bẹ̀bẹ̀. mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ni o kẹ́ ẹ fojú ara yín rí wọn bàbá kan Sunday Igboho la ẹ̀ rí yẹn ní ìsìn. ọgbọ̀n gidi gan aláàfin ọ̀ládé ọmọ ládé adé aláàfin adéwòrán ìgbẹ́ lórí ibà gbẹ tẹ́gbà fàlàfin Sunday Igboho bí mo fi níbẹ̀ rẹ tó ètò ṣe yìí tí bá mi bá tẹ́lẹ̀ ìyọnu ayọ̀ mi sí ọlọ́yọ̀ àmúbà mi bá dákẹ́ tọ́lọ́run ìyọnu tó sì ń wọ̀nà á sì ọ̀ èdè kọ́ lójú ogun ni kí gbogbo tó gbójú ló sì wọ́dùn lára rẹ̀ wọ́n lè mú fún ọ. bàbá pè é láláwàdà kẹríkẹrí wọn láwọn èèyàn sáláwàdà. tó o bá dí àfi tábà fi ò bá bínú tó fi ọ́ lẹ̀ á fi ọ́ lẹ̀ kódà kó jẹ́ pé àfin mi ti lọ sọ̀rọ̀ àníkàkún kódà kó dí àfin mi ló yẹ kó ló sọ tó sọ àníkàkún àmọ́ lọ́dọ̀ ẹni lọ́dọ̀ ọmọ ẹrú ọdún bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá ni ebi ló dún àwọn pẹ́ra wọn àwọn bẹ́ẹ̀ ni ọmọ Òdùà ni tẹ́ ń lọ àwọn ọmọ ẹrú
ọyẹ ní gbogbo kò yẹ Sunday Igboho Sunday Igboho gbogbo náà ló pọ̀ tó báyìí àbí owó náà lọ́pọ̀ tó báyìí àbí mímọ́ àyàn náà lọ́pọ̀ tó báyìí Sunday Igboho ọwọ́ alánú gbà ó wọ́n ní Aláàfin Ọ̀ládé ládé adé bàbá tá bàbá rẹ̀ adé òun bẹ lórí bàbá rẹ̀ tó àgbà fàlàfin tó adé tí ń bẹ lórí bàbá ẹ̀ àgbà fàlàfin Ọ̀yọ́ àwọn ọgọ́ ó gbọ̀ngàn o àwọn sẹ́gun ẹ̀rọ àkọ́kọ́ máa ń yà ẹ̀rọ nìkan tó ọjọ́ kọjá níyà tí wọ́n fi gànàgànà àwọn tó nífọ̀ tó lè kan náà tó ní agbára wọn tó ju ọ̀nà gbogbo ọ̀nà wọ́n bẹ́ẹ̀ ní ọ̀nà wọn dákẹ́ jẹ́jẹ́ agbára wo ni gbére agbára wo ni àwọn tó àwọn ẹgbẹ́ ọ̀dọ́ agbára oní gbogbo nǹkan bọ̀tẹ̀ àwa ní ti ń bẹ lọ́wọ́ tiwa àwa ní ká sí ọ̀dọ́gun ká bomi panẹ́ kí gbogbo tó gbójúlé nǹkan lọ́dún ẹ̀yin bẹ lọ́wọ́ tiwa à á sì ọ̀dọ́gun gbogbo à á sì ọ̀dọ́gun wọ́n ti ju ogun tó lọ à á sì bomi panẹ́ àníkì tí gbogbo tó gbójúlé tó nìdú àwọn afọ àdáwọn tí àwọn tó ń dánú sí àwọn afọ àdáwọn lọ ó fẹ́ mẹ́dọ̀ lọ́sẹ̀ mẹ́jọ kí ló ń gbé tó ní kí ló ní ní tó ń gbé tó ní wọ́n á dé àníjì ní mọ̀pọ̀ Yorùbá ní sàn ní bẹ́ẹ̀nu ọmọ Yorùbá ní ọmọ Oòduà lọ ní fún ọpọlọ bẹ́ẹ̀nu ọmọ Oòduà ní ọ̀rọ̀ òsínú ọmọ Oòduà ọ̀rọ̀ bẹ́ẹ̀ni kò lè sọ sí Ọ̀yọ́ kó Oòduà tó dé ọ̀rọ̀ tí ń bẹ yẹ́nì kíkọ́ òní sọ́ọ́sì pé ibo ni Yorùbá Ọ̀yọ́ ti ń bọ̀ yàtọ̀ fáwọn ọ̀dọ́ náà tẹ́ bá tẹ́ ń kà níwèé ọwọ́ alánú gbà ó ọwọ́ adọ́dọ̀ ọmọ ẹrú ọ̀dọ́dọ̀ dìde ọmọ ẹrú ọwọ́ à ń sọ níwájú ọmọ ẹrú pé Aláàfin gan ọgọ̀gán tọ́lá mẹ́yìn ọ̀nà tó túbà jáde túbà dé kò tí ì tọ́ ọba dí àṣà àgbà lò torí kí oníkan gbogbo ẹ̀rọ tó forí jọ àìjẹ́ bí àwọn wò ó àwọn òbí tó bá àwọn máa wò ó ọmọ tó tó Ọ̀yọ́ sínú ọmọ Oòduà Ọ̀yọ́ tó ń bẹ láti kó o lè sọ sí Ọ̀yọ́ kó Oòduà tó dé Ọ̀yọ́ tó ń bẹ yẹ́nì kíkọ́ òní sọ sí pé ibo ni Yorùbá Ọ̀yọ́ ti ń bọ̀ yàtọ̀ fáwọn ọ̀dọ́ náà tẹ́ bá tẹ́ ń kà níwèé ọwọ́ alánú gbà ó ọwọ́ adọ́dọ̀ ọmọ ẹrú ọ̀dọ́dọ̀ dìde ọmọ ẹrú ọwọ́ à ń sọ níwájú ọmọ ẹrú pé Aláàfin gan ọgọ̀gán tọ́lá lẹ́yìn ọ̀nà tó túbà jáde túbà kò tí ì tọ́ ọba dí àṣà àgbà lò torí kí oníkan gbogbo ẹ̀rọ tó forí jọ àìjẹ́ bí àwọn wò ó àwọn òbí tó bá àwọn máa wò ó ọmọ kò tó o ti ń bẹ lẹ́yìn ẹ̀fà ó dìde lọ nínú bẹ agbára owó kí ló ń tó ní tọ́ bá tẹ̀ wá gba Yorùbá ní sànà tán ṣe ọwọ́ àgbàdé lórí Aláàfin ni ipò olóòtọ́ láti síná ṣe ọgbẹ́ sẹ́yìn ọ̀mí ni ọmọ ẹrú àbọ̀gbé wájú nígbà bá forúkọ nígbà bá fi Yorùbá ọ̀gbọ́n gbà tẹ́ fi Yorùbá ní sàgbà gbàgbára ipò olóòtọ́ láti síná ebi náà lè fi hàn wáyé ebi tó fẹ́ ìtẹ́ fẹ́ ṣe ebi nìkan náà ti lè fi hàn wáyé àbíkọ́ yà wá gbadé lórí Aláàfin lọ́sọ̀ pé adé bàbá rẹ̀ fẹ́ gbàgbọ́ kẹ̀yàn bàbá tó ọmọ pé tó táàbà tiẹ̀ sí gbẹ̀gbẹ̀ wọn gbadé lórí bàbá rẹ̀ tó ní wọ́n fi ń kí ọ àgọ̀ tí bàbá rẹ̀ wù náà nìwọ̀n náà wù nígbà tí bàbá rẹ̀ gbọ̀ nǹkan ó wù àgọ̀ wọn ìgbà àgọ̀ tó wù náà ìwọ̀n náà lọ wù. Aláàfin bá náà foríjọ á foríjọ bálàfin bá náà foríjọ á wọ̀ á lọ wọ̀ ẹ̀rà. Àwọn lọ́ọ̀bìnrin tán àwọn tó lágbára tó ju ọ̀lọ́tọ́ yẹn bí Aláàfin agbóni pa bìtìlà wọn tí wọn kú ráúráú ká tó wá pè wọ́n ọgọ̀gá o ọgọ̀ gidigidi mọ̀tòrò ẹ̀wò lásàwò mọ́ láyé àti láéláé mọ̀tòrò ẹ̀wò lásàwò máa sọ fún Aláàfin mọ́ ní Aláàfin ọ̀rọ̀ ẹni wọn ló lè gbé ọ níbẹ̀ ọdún bẹ́ẹ̀ ní ọmọ Yorùbá ni èmi ló dún àwọn pẹ́ra wọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní ọmọ Oòduà ni à ń bẹ́ẹ̀ ní ọmọ ẹrú ni wọ́n dúró tó wáyé mọ́ láyé àti láyé ẹlẹ́kọ̀ọ́ bá ti sí àkíní kọ́kẹ́ Sunday Igboho náà ọgọ̀ pẹ̀lú ọ̀tọ̀ lọ́sọ lọ́wọ́ ilé Ifẹ̀ ọgọ̀ gidi gan tá a bá ń sọ fún yín pé ọ̀ọ́ni ní ẹ̀ta ní fi ń bẹ lára ọ̀ọ́ni kàmẹ́lọ̀ lọ́ní tẹ́ ń wù yẹn ẹ̀ tí mọ̀ dáadáa kàmẹ́lọ̀ gidi lọ́ní tẹ́ ń wù yẹn ẹ̀ tí mọ̀ ẹ̀ rí tó rẹ́rìn
ẹ̀rí tó rẹ́rìn músẹ́ ọ̀tọ̀ ní inú títí ń bá láàfin lò àwọn àtàjọjọ́ mọ̀ ọ̀jọ́ ẹṣẹ́ àkíní ẹ̀jọ́ ẹṣẹ́ rẹ̀ kọ́kàrá alẹ́ kọ́kàrá oko kọ́tù gangan láà kíni tó ní tí kíni tó ní bẹ́ẹ̀ni kò nílò ẹ̀rí agbára wo ní ń bẹ bẹ́ẹ̀ni kò nílò ẹ̀rí oògùn wo ló ní bẹ́ẹ̀ni kò nílò ẹ̀rí àwọn tó ní ìjọ lọ́nbẹ lọ inú kọ́mọ́ ọmọ wọn àwọn alágbára jáde lọ́yọ̀ọ́ ó kéré òbílò lọ́ba náà mọ̀ kọ́ àwọn alágbára jáde láwọn tó wọ́n ní oògùn tó wọ́n nífọ̀n tó wọ́n ní èkánná òkèrè mo nífẹ̀ẹ́ rẹ gẹ́gẹ́ bí tó lọ sí lọ bí mo nífẹ̀ẹ́ rẹ dé lọ́rọ̀ rẹ mo ti tí mo mọ ìjà lọ́rọ̀ rẹ ọwọ́ aláàfin náà lọ́wọ́ di aláàfin ibùdó àwọn àǹbá yẹn lọ báyìí kò bá mọ̀ kẹwọ̀ lọ yára wò ọ̀dà kan ti ń dáná ogun jẹ́ alábẹ́nú kó kọ́ mọ́ sísí ọ̀rọ̀ lọ yára rẹ wò bó bá tẹ̀ wá sísí ọ̀rọ̀ ọ̀gbọ́n ló ti yẹ kó wá sísí ọ̀rọ̀ sí ibi tó tún máa dá ìlẹ́kẹ́ aláǹgbá tó ń wò yẹn alágbára ni ọmọ ìta aláǹgbá ni jagunjagun aláǹgbá ọkọjá àyà ọ̀rọ̀ lọ́sọ tó kó bá tí wọ́n fi wọ́n lépè tó fi kún sọ́dọ̀ aláǹgbá èèyàn ni lọ́wọ́ wá sọ ara rẹ̀ ọmọ ìyá tó ti ń bẹ lára aláǹgbá ni mọ́tò rẹ̀ wò lásà tí bàbá náà yọnu sí ayọ̀ lóṣù ọ àmọ́ tó bá dákẹ́ tó lóun ò yọnu tí ò tí ì rẹ́ ẹ̀rí kó yọnu àwọn òwúrọ̀ ibi ká sọ̀dọ̀ àwọn fúlàní ni kó o sì débẹ̀ ká dẹ gbogbo agbára rẹ̀ ká tìkì rẹ̀ kó mọ́ dáhùn ọ̀tọ̀ yọ̀ tó àbùkù ká bomi pa ní mú ọbẹ̀ ní ó má díẹ̀ inú iṣẹ́ kí ló ń gbé ẹni bá lágbára máa ń gapá ni ẹni òòrè nínú àgbẹ̀kọ̀yà kan láyé kọ́ bọ́ta tó lòun lógun níbi ogun bá dé lẹ́ẹ̀mọ́ ọdún tútù ọ̀pá nítorí kí wọ́n ń pè ọlọ́tún Sunday Ìgbòho Ọ̀ṣágbó mo nífẹ̀ẹ́ rẹ gan o mo nífẹ̀ẹ́ ju tó ọlọ́dọ́wọ́ yìí lọ mo nífẹ̀ẹ́ gan ọba máa jẹ wá pọ̀ mọ́ mi ìlọ́ba gbẹ́rú ẹ̀wò ní tí ọba gbọ́ kódà nínú ànísọ̀rọ̀ èyí tí mo fi jáde tó sọ̀rọ̀ yìí ní sọ̀rọ̀ káàkiri àwọn ọ̀gbọ́n rẹ̀ ní ànísọ̀rọ̀ àmọ́ lábẹ́nú àdánayà o àmọ́ mo nífẹ̀ẹ́ rẹ gan ìsinmi yẹ bẹ́ẹ̀ ìsinmi yẹ bẹ́ẹ̀ àmọ́ nífẹ̀ẹ́ rẹ ju tó ọlọ́dọ́wọ́ yìí lọ ọba adọ́dọ̀ ni ọmọ ẹrú ọwọ́ adọ́dọ̀ ọmọ ẹrú tí wọ́n bá ń sọ pé àpèrè àwọn bàbá wa kì í sàpèrè ibi tó ń jókòó sí síbẹ̀ ní àkọ́kọ́ Ilé-Ifẹ̀ rí ibẹ̀ ní àkọ́kọ́ Ilé-Ifẹ̀ tí wọ́n tẹ̀ dúró sọ́ọ̀gbù bọ́tà ni ibẹ̀ ní àkọ́kọ́ Ilé-Ifẹ̀ ọmọ ìtàn ni ibi àpèrè àwọn bàbá yín wà àwọn Oòduà gbogbo àwọn Ọ̀yọ́ èdè wa tá à ń sọ lọ́yọ̀ọ́ èdè wa èdè Ọ̀yọ́ oní champion Ọ̀yọ́ gbogbo olùkìlù ní èdè àgbáyé sẹ́ńpé Yorùbá gbogbo àwọn tó bá gbé èdè wọn yàtọ̀ síra wọn àwọn ọmọ Oòduà nù gbogbo àwọn láti Ifẹ̀ lọ gbogbo àwọn tó rí mọ́ òǹdó kankan àwọn elédè míì yan gbogbo àwọn tẹ́lẹ̀ wọn ò bá ti Yorùbá mu yan lẹ́kọ̀ọ́ gbogbo èdè wọn gbogbo àwọn tó gbé èdè wọn yàtọ̀ sí Yorùbá mu ìsọmọ Yorùbá àwọn ọmọ Oòduà nù àwọn bẹ́ẹ̀ ọmọ Oòduà ni Ọ̀yọ́ tí ń yẹ sí Ọ̀yọ́ tí ń bọ̀ Oòduà tí ì lálà ọgbọ́n nù tàpẹ́ wọ́n sọ fún wa pé àbíkà àwọn tó ń tàpẹ́ Ifẹ̀ ní orí ìbòlí jẹ́ nínú ti irọ́ Ifẹ̀ ó sọ nínú tàwa Yorùbá tí ń bọ̀ ọjọ́ ti pẹ́ tẹ́lẹ̀ kò lè sọ tán pé ọdún báyìí Yorùbá ti ń bọ̀ àbíkà Oòduà àbímọ méje lọ́dọ̀dà àgbélé kan bímọ méje irọ́ tí wọ́n ń pa káàkiri ìjọ tó Oòduà wọlé tí ó délẹ̀ Yorùbá ẹgbẹ́ kọ́ ọmọ dání ọmọ yọmọ tó Oòduà kó dání kò lọ́mọ ibi títí ń bọ̀ látò kó dání àwọn wèrè tí wọ́n parọ́ orí burúkú fún parọ́ pé Ifẹ̀ Ifẹ̀ wo àwọn ọmọ ẹrú ọwọ́ adọ́dọ̀ ọmọ ẹrú ọwọ́ à ń sọ̀rọ̀ ọmọ ọkọ láì dá nítorí ọmọ ẹrú ó ṣe jẹ́ pàtó Ọ̀yọ́ àwọn èèyàn sọmọ Oòduà oríjìnà ọmọ ọkọ làwa lọ́yọ̀ọ́ Yorùbá náà fún Yorùbá ọwọ́ èmi ilẹ̀ dídá náà la fi ṣépè fún yín ilẹ̀ dídá kẹ́ mọ́ dalẹ̀ Yorùbá kó jẹ́ pé ọmọ Yorùbá náà yọ ọmọ dalẹ̀ Yorùbá ọmọ Yorùbá náà yọ ọmọ dalẹ̀ Yorùbá kí ló dé ìjọba tó fẹ́ yí padà kẹ́tọ́ ọmọ dalẹ̀ Yorùbá Aláàfin ẹ̀ṣọ́ ọmọ ẹrú náà gbogbo ìtàn òní ju Aláàfin lọ kò sí nùtàn rárá kíní kan ìgbìyìn ìlà kọ́ bí kíní kan ìta irọ́ ni Yorùbá ti ń bẹ ìbílí ti ń bẹ kó òru tó dé
síbẹ̀ lè fẹ̀ tí wọ́n ń jọ ìtàn àwọn onírọ́ Sunday Ìgbòho bí mo sì nífẹ̀ẹ́ rẹ tó ní tó ń ṣe yìí tí bá mi bá tó lóun yọnu ayọ̀ ló ṣe ọlọ́yọ̀ àmúbà mi bá dákẹ́ tó lóun ò yọnu tó sì ń wọ̀ràn á sì ọ̀ èdè kó lójú ogun ni kí gbogbo tó gbójú lé ó sì mọ́ dùn lára rẹ ọ̀tá àbùkù ọ̀yọ́ ń bẹ́nu mi tí èèyàn ti ọ̀yọ́ ń bẹ́nu ọ̀yọ́ ẹ wá gbà mí kí n rẹ́dẹ̀rẹ̀ ní ilé ìtàtẹ̀ wá ń rí kí n tàtẹ̀ wá ń kẹrẹ́ dẹ̀rẹ̀dẹ̀ yìí kí n rẹ́dẹ̀rẹ̀dẹ̀ yìí Olúwa o sọ́ọ̀gùn náà lọ́pọ̀ lẹ́tọ́ báyìí ságbára náà ló gbégi lẹ́tọ́ báyìí àwọn tó ń tẹ̀lé lọ́tún tẹ̀lé lọ́tún ìfẹ́ òrùkọ́ wọn èèyàn náà ìjọba gbogbo agbára ẹ̀ ò lè rí ẹ mọ́ ọdọ́dọ̀ ọmọ ọkọ tó ní Yorùbá ọwọ́ adọ́dọ̀ ọmọ ẹrú rẹ̀ tó jẹ́ pé ẹrú ló fún kò sínú ẹrú ló bí ọwọ́ adọ́dọ̀ ọmọ ẹrú bí ó bọ̀ wá ga o ẹ dákun ẹ̀ máa ń ṣí àkíní ìkọ́kẹ́ ìdúró láà lọ yẹ ara wò kó owó tí ń tún lára ẹ àfi bí àṣìṣe lélẹ́yìí fún ọ Aláàfin ọ̀ládé ọmọ ládé adé Aláàfin adé wo ni ń bẹ lórí bàbá ẹ tẹ́gbà fàlàfin adé wo ni ti bàbá rẹ dé tẹ́gbà fàlàfin bá àbá tiẹ̀ sí ń bẹ̀ ń gbé ni wọ́n gbadé lórí bàbá rẹ ń jásí bàbá rẹ náà gọ̀ àgọ̀ ìwà àgọ̀ tí wọ́n gan lọ wù ní ìlú bàbá rẹ náà wù tó ní gbadé lórí ẹ̀ fàlàfin náà tí ì bá ṣe àwọn àràbà gbogbo àwọn láti ìkẹta wọn kiri mọ́lẹ̀ gbẹ̀yìn tẹ́ ń pè láti fọ́n gbogbo àwọn ènìyàn tí wọ́n ti wọ́n rù bàbá àràbà gbogbo yín mo ti ju yín nù ní tí Sunday ṣe ó kéré nú ayé ó kéré àwọn òdò wà lógun àmọ́ alọ́lọ́ a sì ní káàfin ìdọ̀mọ lẹ́kún káàfin ìdọ̀mọ lákẹ́ àní lọ ní ẹ̀bá lòun lágbára ńlù kan tó lóun ní tó lágbára kan tágbára àní káàfin ìbòmí pa ebi ní ká gbomi pa kọ́mọ́jò mọ́ni wàá sọ mi yankanyankan ó ní ọba tiẹ̀ sọ̀rọ̀ Aláàfin yẹn mọ́ sálàfin ọ̀dà akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ gan-an òsàrà rẹ̀ ọmọ bínú kátó wá kó dání ọ̀rẹ́rìn mọ̀jẹ̀rí ọ̀wáyé mọ́ mọ̀jẹ̀rí ọ̀wáyé ẹni pé mi sọ̀rọ̀ gbogbo Aláàfin ọ̀nìjà Aláàfin kálukú lọ́mọ báńdì rẹ̀ sọ̀rọ̀ nígbà pé Oòduà lòun gbogbo àwọn tẹ́tẹ̀ wọn ọ̀bára wọn yan àwọn Oòduà nù Oòduà ìṣe Yorùbá ìṣọmọ Oòduà ìṣe Yorùbá so ìrìnkọ̀tẹ̀ gbọ́ Yorùbá ẹ lọ wádìí ìtọ̀tọ̀ gbọ́ Yorùbá ìṣe Yorùbá rárá gbogbo àwọn ọmọ ìṣẹ́ gbogbo èdè wọn yàtọ̀ tí wọn ò lè sọ̀rọ̀ fún sáká àwọn ọmọ ẹrú Yorùbá wá ní wàá fọmọ ọkọ ọlẹ wàá dọdọ ọmọ ẹrú wàá ń sẹnu yankanyankan wọn dọdọ ẹ lásàbò mọ o ọdún èsèbí tí yẹn máa ń tẹ̀ mọ́lẹ̀ ní basubasu ọdún èsèbí tí yẹn máa ń tẹ̀ mọ́lẹ̀ basubasu ní ìṣó sọ́lẹ́ lẹ́yìn wọ́n ní mú fún ọ ẹnìkan pé ọ̀sẹ̀ apologize lórí ìfì irọ́ tó ọba dí àfitálà àti ọba bínú tó fi ọlẹ̀ á fi ọlẹ̀ á ní Ìgbòho òṣàbò lẹ́yìn Aláàfin òṣàbò tó ń bẹ lẹ́yìn Aláàfin òṣàbò tó kù lẹ́yìn Aláàfin sọ ṣé ètí ń ká sọ fún káàkiri bí àwọn ẹbọra bí àwọn olóríṣà lọ́mọ fún Aláàfin ṣé ètí ń kó wọn àwọn òrùtọ́ ìkọ́ wọn fi pọ́n mọ́ Láàfin tí ń gbé káàkiri nípa tí ìlọ́mọ á fi yọ Aláàfin fìlà Aláàfin tó bá dé adé tí a jà ọ̀rọ̀ ní sọ ẹ̀gún tó bá yí tó wọ̀ ọ̀rọ̀ ní sọ tán ni ọwọ́ àfi wẹ́ẹ́ tí ń daṣọ aṣọ ìbora orí bẹ́ẹ̀dì káàkiri tí ń da káàkiri lọ́mọ ẹrú aṣọ tó fi oṣù orí bẹ́ẹ̀dì tí ń da káàkiri ó fi wé ogun òfin wí Aláàfin ẹ̀dá kan bá mi sí àrẹ̀ kọkànlá ẹ bá mi sí àrẹ̀ kọkànlá tọmọdé náà wò lásàmọ́ láyé àti láyé Aláàfin ìsọba téèyàn rí fún Aláàfin ìsọba téèyàn rí fún láyé àti láyé mọ́tò náà wò lásàmọ́ ló fẹ́ lé nfọ́ létí lọ́ba mi bá ti láwọn forí jọ àwọn náà forí jọ bá ti láwọn forí jọ àá fiọ́lẹ̀ àmọ́ tá a bá fiọ́lẹ̀ tá a ń wọ́n náà wọ́n tọrọ náà gbà sí ó lè mọ̀ pẹ̀tọ́ ìfi ń bẹ lẹ́yìn ẹ̀fà ó gèjì lọ àwọn tó lágbára jọ lọ ń bẹ lórí rẹ̀ wọ́n ṣe jẹ́jẹ́ nì ọ̀wá dáàfin ọ̀wá adé fẹ̀ ọ̀wá ṣẹlẹ̀
ọ̀sàpá kan dájú orogún ẹlẹ́ran ọwọ́ sẹ́yìn bí ẹ̀yìn ìjàpá wá hàn jọ Aláàfin má bọ̀ rí ẹ̀rọ bá bọ̀. Ó ga. Ipò wo lẹ́tọ̀ Aláàfin sí ṣàlàyé fún mi sẹ́gbẹ́ Aláàfin tó ní Yorùbá sẹ́gbẹ́ sábẹ́ ọ̀nì ni sẹ́gbẹ́ Oòduà lórí sẹ́gbẹ́ Oòduà lórí Aláàfin Ọ̀yọ́ ni àbí bò lẹ́tún fẹ́ yanjú àrùn ara yín ná. Ló wà o ọmọ ajígbẹ́sẹ̀ ọmọ alọ́kàlọ́gba ọmọ òní nídẹ̀lẹ́pọ̀n ọmọ kí lárí ṣe bá rúdù kìtìnú àṣà ń bàjẹ́ kí lárí ṣe fún dátà rántà bí nìkan èmi ọmọ òní kọ̀ lápẹ́ àrùn yóò ní rọ̀ wọ́n ẹlẹ́rù òní tọ̀pọ̀ èmi ajájú dídí yàrá bàbá àfa ṣìṣàlẹ̀ gbọdọ̀ tú dànù owó obìnrin kan ònà gbogbo tó kó tó rò pé nǹkan ni kékeré ni ṣẹ́jú mẹ́rin wọ́n fi bomi pa lọ tó ọba dá àfitá láti bá náà foríjọ bàbá láti bá náà foríjọ àwọn onísọ̀rọ̀ ó lè gbọ́mọ̀ ọ̀yọ́kọ̀ òní gbọ́ kó dá kó sọ̀rọ̀ mọ́ onísọ̀rọ̀ kan àmọ́ wọ́n sì ọ̀dẹ́bí ojú ogun wọ́n wàá sí ọ̀dẹ́bẹ̀ gbogbo tó gbójúlé wọn wà bomi pa wọ́n wàá mú síkún bí ẹnìkan wọ́n má díẹ̀ yóò lè gbogbo àwọn irú ìtẹ̀ náà kọjá ayẹyẹ wọn já láàfin láti ṣerú ẹ̀ fún ìwọ̀ orí náà gbogbo ẹ̀yẹ olólùfẹ́ wa dákun ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí lọ́tún pè mí lọ́sì sàrò yóò sọ̀rọ̀ ní mo sọ pé mi lẹ́mọ̀ jáde kí n mọ sọ̀rọ̀ ẹni àw mi ń sàwọn tó jásí pé wọ́n ń wáwó lórí Facebook mi ń sin wọ́n. Ẹni gbogbo ẹ̀yin tó ní bàbá yọ̀ mọ́ sọ̀rọ̀ kò ní dáa fún yín tẹ̀ ń bẹ̀ wọ́n à ń bẹ bàbá yìí kọ́ mọ́ sọ̀rọ̀ wàlẹ́ Ọlọ́run ló ní bàbá yọ̀ mọ́ sọ̀rọ̀ o kálí bàbá yìí sọ̀rọ̀ ní èèyàn ọmọ tí ọ̀gá sọ báyìí ní ìsìn àìsọ̀rọ̀ bàbá yìí ní ìsìn ti jẹ́ inú wọn máa wú bàbá tí ń paná ojú kan tí ń fi kan ríran yìí. Ẹ̀yin ìyá mi bàbá mi ṣe ti wá rí báyìí mo mọ̀ pé ẹ rí gbólóhùn kan àbí méjì àbí mẹ́ta dìmú náà ọ̀rọ̀ tí bàbá yìí sọ. Àkọ́kọ́ bàbá yìí ní pé Ọ̀yọ́ yìí ṣe àwọn ọmọ Ọ̀yọ́ àwọn èé ṣe ọmọ Odùduwà pọ́ìntì àkọ́kọ́. Bàbá yìí ní wípé Ọ̀ọ̀nìrìṣà olórí aládé pé ọmọ ẹrú ni ó dì kejì. Ìkẹta bàbá yìí ní pé wọ́n ní ọba gbà lọ́nà ọlọ́rẹ̀ bá gbà oní ọyá ọlọ́gbọ́n oní ó fún ọlọ́gbọ́n oní ó fún ọlóye sọ́ọ̀mọ bọ́yá gbà náà jòkó má láǹgbá dàgbà ni. Wàláì tàláì bàbá tó sọ̀rọ̀ tẹ́ ẹ wo bàbá ń jókòó má láǹgbá dàgbà ni mo fọlọ́run tó lẹ́mìí mi búra. Wọ́n ti ẹ̀jẹ̀ mọ́ tí mo fẹ́ sọ ná but he has said it all. Kí la wá ń bínú sí? Mo sọ ní ọjọ́ wo pé ìbínú tá ń bí lọ́yọ̀ọ́ kì í ṣe lórí ọ̀rọ̀ oríkì. Ọ̀ọ̀nìrìṣà lẹ́ ń bínú àrólé Oòduà lẹ́ ń bínú wọ́n dẹ̀ ti là ní ìsìn wọ́n láwọn èso ọmọ Oòduà. Bàbá yìí ní tàǹtà ń gbégi Odùduwà bímọ méje Odùduwà bímọ kan ọmọ kan ọ̀kan bí wá bí méje bàbá yìí ní rọ ni o. Pé Ọ̀yọ́ gẹ́gẹ́ lẹ́tọ́tọ́ tẹ̀ kan tó tẹ Ifẹ̀ ṣé àgbàlá ká ìwà bàbá eléyìí ṣé àti ní pé bàbá eléyìí ti forí gbálẹ̀ ń bẹtúrúmù fúra ó mà ṣe o tábà ní aka irú inú ẹrú àbàjẹ́ bá a bá worú bàbá tí ń sọ̀rọ̀ yìí mo fọlọ́mùbúra kò lè ní orírun bèlè tà sí pé yóò ní ìran àátọ́pa délẹ̀ kò lè ní bó ló ṣe fẹ́ ní. Ẹ̀yin náà gbọ́rú ọ̀rọ̀ tó sọ wípé gbogbo àwọn ọba tí ọba ti sọ lórí Yorùbá táwọn ń sọ lọ́yọ̀ọ́ àwọn yẹn ni ọmọ Odùduwà.
àwọn táwọn bá ti ń sọ èdè Yorùbá wọn mọ Yorùbá tí baba ńlá kú baba wọn dálẹ̀ àwọn yẹn àwọn èso ọmọ Odùduwà bọ àwọn yẹn àwọn èso ọmọ Odùduwà bọ àwọn tí bá ti ń sọ Yorùbá tó lọ ọmọ Odùduwà làwọn yẹn kí wàá là ń bínú sí ẹ jọ̀ọ́ kí á ní ìlara wá bá àwọn Ọ̀yọ́ sí lórí ọ̀rọ̀ Ọ̀ọ̀nìrìṣà ẹni tí ò tiẹ̀ wó bí ẹwà ọjọ́ abínijọ́ náà lẹ fẹ́ gòkè ó mà ṣe o ìtì ẹ̀ mọ̀ tí mo fẹ́ wí mọ́ ẹ̀yin ó sì olóyè Sunday Igboho sà dọ́dọ̀ àwọn Fúlàní ẹ wàá yọ ṣọ́ọ̀kì ẹ ti ya wèrè ta ni ọmọ yìí tẹ́lẹ̀ ẹ̀ mọ́ kí yín ni Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀ ṣe èèyàn rẹ nígbàgbọ́ àgbàdo ọ̀ràn sẹ́yìn ìkùlé ẹlẹ́kùlé ẹni tó lélẹ̀ tọ́lẹ̀ ìkùlé ò sì gbọ́dọ̀ débẹ̀ kò gbọ́dọ̀ kájẹ́ kò gbọ́dọ̀ sí kájẹ́ òtójú ẹlẹ́dìẹ tí bomi gbóná ẹlẹ́dìẹ òfun kò gbé kọ̀rá bó a ló ṣe jẹ́ o ẹlágbàákò ládìẹ ṣe ẹ̀yin ń pẹ́ nìkan lọ́mọ ẹrú tó wúlò fún àwa ìran tá a wà ń bí ajẹ́ pé ìran ẹrú nìran inú tèmi dùn láti jẹ́ ìran ẹrú jàyà tí ń fi jẹ́ irú ìran ẹ̀yin Ọ̀yọ́ yìí inú tèmi dùn and mo sọ categorically pé ọmọ ẹrú tó ẹ bá ti lọ́mọ ẹrú ni Ọ̀ọ̀nìrìṣà bó ń lọ́mọ Odùduwà ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀yin èso ọmọ Odùduwà ọmọ Odùduwà lèmi so I'm part of that ọmọ ẹrú. wọ́n ní sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa rántí ẹni ọmọ gbọ́ Ọ̀ọ̀nìrìṣà ọba tó dé ọ̀nàwọ́ ọ̀fẹ́ Olódùmarè rán wá láti wá mú gbogbo dúkùúkù tí ń bẹ nílẹ̀ kóòtù òjíire kó wá bá wa fẹ́ dànù ó rí i ṣe láṣẹ yanjú kété tá a jà láàfin Ọ̀yọ́ tuntun ẹ fẹ́ dá ìran Yorùbá padà ẹ̀yìn ẹ bẹ̀rẹ̀ sí ní dá nǹkan rú ẹ bẹ̀rẹ̀ sí ní bà nǹkan jẹ́ Ọ̀yọ́ ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ rántí àtúbọ̀tán ẹ rántí ọjọ́ tí ó kù oníkálùkù pẹ̀lú wà rẹ̀ àti ìṣe rẹ̀ nínú sàárè bàbá mi ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí ti ṣe tiwọn wọ́n ti lọ nǹkan ṣe ń gbà tó ń bẹ lókè èèpẹ̀ ní gbàgbé inú wa máa dùn ara wa máa yá bàbá wa pàdé lórí àga ọlá yálà lọ rèé kí Aláàfin ni àbá bá wọn ń bìkan inú wa máa dùn torí pé a rí ẹ̀kọ́ kọ́ a rí ọgbọ́n kọ́ a rí òye kóye mo wá wò ó pé àbí torí pé àìgbé ààfin dàgbà bàbá mi Ọláyíwọlá Àtàndá Adéyẹmí sẹ́ni lọ́jọ́ tí wọ́n yàtọ̀ ni tó rán ní ààfin Aké ni làwọn gbé dàgbà bàbá tó máa pè tàn yìí ọmọ ràn wá lọ́wọ́ gan o so fẹ́ẹ̀kì ni gbogbo tán ọ̀rọ̀ mi yà ṣe kíní kan tẹ́ ń sọ fún wa ọ̀dà o àjẹ́ pé tàn fẹ́ẹ̀kì ilẹ̀ ń mú fún wa níbo ìdí ajẹ́ tàn fẹ́ẹ̀kì tọ́jẹ́ pọ̀ ní nìkan lẹ pè lọ́mọ Odùduwà tẹ́ ẹ lẹ́yìn Ọ̀yọ́ ẹ̀ sọmọ Oòduà kí á ń wàhálà kí n fìtínà kí n dààmú ẹ fà wá tá a bá lè bá Ọọ̀ni ṣe ká máa bẹ pẹ̀lú Ọọ̀ni wọ́n bá bú sùn yín gan ẹ lè káàfù ọ̀wọ́ ọ̀dọ̀ ṣe yín kẹ́ ẹ káàfẹ́ háùtù kẹ́ ẹ sọ lóko tó bá wù yín orúkọ tó bá wù yín ẹ sọ
ẹ lè pè ní Aláàfin Kingdom, kò sórúkọ tẹ́ ẹ lè pè é. àwọn ọmọ fẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan kan pé irú bàbá yìí ṣe sọ ní ìṣe ìpáwọ̀ èso ọmọ Odùduwà dé, ẹni láti sọ bí Ọ̀rànmíyàn bóńtọ̀rànmíyàn ṣe jẹ́ o, bóńtọ̀rànmíyàn bóun ló ṣe jẹ́ nígbà tẹ́yìn Ọ̀yọ́ bá sọ pé ẹ̀ kì í ṣọmọ Odùduwà, bóńtọ̀rànmíyàn bóun tiẹ̀ ṣe jẹ́, a ní láti mọ̀ ẹ ní láti sọ fún wa. aux input mode. ẹ gbọ́, ẹ ní láti sọ kẹ́ ẹ ṣàlàyé rẹ̀, ẹ yànnàná rẹ̀ fún wa. Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde, ọmọ ládéládé ládé Aláàfin Ọ̀ládé, adé aládé kó la gbà fáláàfin o. ìwọ bàbá tó ti sọ̀rọ̀ yìí tó bá ṣe pé lóòótọ́ pọrípọkú bàbá ńlá kú bàbá rẹ̀ ó tó bẹ́ẹ̀. tọ́wọ́ gán bá tiẹ̀ níwọ̀nba agbára bí ti lè wù kó kéré mọ́. ọ̀wá bọ́ta bó kádò àwa ó tẹ̀lé ọ láti lọ rèé kojú Fúlàní kò lè. nídìí àti ṣẹ̀ṣẹ̀ tán olóyè Sunday Igboho ṣàdébẹ̀, àwa ó sìn wọ́ lọ. àá sìn ọ́ lọ. ẹ̀yin ọmọ ẹrú lásán lásán yìí sí ọ. ìjà tẹ́jà sì pọ̀ o. onírìṣà nìkan kọ́ lẹ́ bá jà, ẹ bólúbàdàn náà jà. ẹ̀yin náà sì mọ̀ ẹni bá dojú ogun kọ̀bàdàn kèé para rẹ̀ lọ. ó dojú ogun kọ̀bàdàn èèyàn jẹ́ tánu. ẹ̀yin Ọ̀yọ́ ẹ máa jẹ búrẹ́dì yín lọ, wọ́n ń dín yín lọ. bí wọ́n bá dín yín tán ara yín ó balẹ̀ o. kí ló dé? à ń jèkúrò ọ̀ràn kọ́ tán ẹ tó ń gbọ́wọ́ rẹ̀ sáwo. a ní ẹjá wá ìrẹ́pọ̀ ohun ìfẹ́ ńlẹ̀ kóòtù òjíire, ẹ̀yin ní ti yín yàtọ̀. ẹ̀ ń pàrólé Oòduà, ẹ̀ ń pè lọ́mọ ẹrú, ẹ̀ ń pè lóríṣiríṣi ọkọ. kí ni ń tán ṣẹlẹ̀? bàbá yìí tiẹ̀ lánà gbàgà sẹ́rí, kì í ṣe gbogbo àgbàlagbà ló lọ́pọlọ o. to be candid, ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. wọ́n ní àlọ́ àpamọ̀ ẹni wípé ọ̀kàn bíbí mọ méje. now kábíyèsí Ọ̀ràngún Ọláìlá, Olówu, Alákétu, Onísàbẹ̀, Onípópó àti ọba Benin, ẹ bá wa ará Ọ̀yọ́ wọn fi bàbá yín hàn yín o. wọ́n ní wípé àwọn ń tà wọ́n lọ́yọ̀ọ́, àwọn èyí sọmọ Odùduwà. èmi kọ́ mọ sọ o, àbẹ́ ẹ fẹ́ tó ń gbọ́? ẹ má tó gbọ́ mọ́, toró tiẹ̀ ń rún òyàn nù. ìbá dáa kẹ́ ẹ tètè pààrọ̀ inú yín àti ọ̀dọ̀fin, kẹ́ ẹ bára yín sọ̀rọ̀ níbi tẹ́ ti yẹ kẹ́ ẹ gbọ́. kẹ́ ẹ yé máa fìtàn tí ò nítumọ̀ kọ̀ǹsó lára yín nù tẹ́ ẹ kóra yín sí. èmi ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kì í ṣe oríkì tí Ìgbòho ṣáàkì tó kira rẹ̀ níbi yín nú. mo ti sọ, àwọn èèyàn ní ọgbà mi gbọ́. àmọ́ ní ìsìn pẹ̀lú fídíò tí bàbá yìí ṣe, ó ti fi hàn gbangba wípé n tí ń bì yín nú rèé o. tẹ́ ẹ ti gbọ́, àwa ti rí n tí ń bì yín nú. ọba Babátúndé ẹni ìta Adéyẹyè Ògúnwùsì Ọ̀bẹ́nìkan jà, ọba ń kí gbogbo lé. ọba Olúfimọ ni, ọba Àrọ̀rùn ni, ọba àlàáfíà lọ nírìṣà. ẹ bá lọ́mọ ẹrú ni àwa gbà, ẹ kọ́kọ́ lábọ̀ rẹ̀ ni, ẹ tó lọ́mọ ẹrú ni, èwo lẹ fẹ́ àgbàgbọ́ gan. bábọ̀ rẹ̀ bá ń ṣèlú tìlú ń da, kò sí ní tó burú. wọ́n jẹ́ máa bábọ̀ rẹ̀ ṣe.
àbí tó bá sì jọ ọmọ ẹrú ni bọ̀dá mi bàbá mi ẹ̀gbọ́n mi ó kọrin kan ó ní àṣẹrú lè dọmọ dẹni pàtàkì dẹni àpọ́nlé àsọmọ ń dẹrú o dẹni àbùkù dẹni kò lára àṣẹ ìwà ló máa mọ ọmọ lè dẹrú àṣẹwà náà ló mẹrù gan lè dọmọ. ẹrú ti fi ra rẹ̀ hàn o àti rójú lówó ọmọ ọkọ o mi ọmọ ń pa rẹ̀ ń ọmọ nkẹ́kẹ́ wọ́n lẹ́yìn ní jagojago lọ́yọ̀ọ́ tó pọ̀ ẹni náà làwọn ajínigbé ń jiyàn gbé lópòópónà Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ síbi Awẹ́ ẹni jagunjagun ẹ wo sọ̀dọ̀ ń gọ́dọ̀ yín ni ẹ bá ti ọlọ́sàánú wa irú bàbá tó sọ̀rọ̀ yìí gan lọ́yọ̀ ń jàre Ọ̀nà Kakanfò sí ọ Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde ọmọ ládé aláàbíọ́ ládé ṣèwádìí aládìkú lágbàbá láàfin ẹni ẹ bá rí ẹbí. orí ìlú mi a máa dùn sọ́rọ̀ Àdìsá ọ̀hún ṣàmórí pé orí òkìkí kọ́ ṣàwá bákan ọlọ́nsá fún Ìgbòho àti Ìgbòho yìí náà ni ẹ tó ti bá sórí pé wọ́n ń pè é lóòṣà òòṣà ní Sẹ́ríkì Fúlàní bí n bá gbọ́ Sunday Ìgbòho ìtútù amómi ara mi àgbọ̀n tètè tí a lè gbọ́ bàbá sẹ́nu bàbá rúgùrúdù bàbá paná ojú kàbìkan rí iná tó sọ̀rọ̀ yìí ni Fúlàní ọbẹ̀rù alátàntà ni dẹ́rẹ́ alábòmóoru nìyí ọ̀dàlẹ̀ nìyí ẹni ibi nìyí ẹ̀sìn ní pẹ́ láyé. ní rìṣà máa wò ní tẹ̀rẹ́ olórí aládé gbogbo ẹ jẹ́ ìwò bóyá mo lè róríkì Ọ̀ọ̀ni rìṣà oríkì Ọ̀ọ̀ni àrólé Oòduà Jẹgbẹnẹ bí àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ olórí aládé ọ̀kẹ̀tà àríkìtì kílẹ̀ omi tìtìtì. wọ́n ti ń jọba fẹ̀ á ti mí jọba fẹ̀ o àsìkò rẹ̀ wọ́n tún ká yọ Ògúnwùsì o kádé pẹ́ lórí ẹ kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o kádé pẹ́ lórí Ọ̀ọ̀ni rìṣà ọba Ògúnwùsì kí bàtà pẹ́ lẹ́sẹ̀ rẹ Ògúnwùsì kọ́ ọmọ sunkún ọkọ ẹ̀kọ́ ọmọ sunkún aya kọ́ ọmọ sunkún ọmọ. àrólé Oòduà Jẹgbẹnẹ bí àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀. Ọ̀ọ̀ni rìṣà Ọ̀ọ̀ni o wàláì mo ti ń dákọ̀ bàbá nínú mi ń dùn. olórí aládé dé Ọ̀ọ̀ni rìṣà. ó ń bọ̀ inú bí wọn ó dé tán wọ́n sá lọ porogodo. ẹni bá bínú Ọ̀ọ̀ni rìṣà ò ní kádùn Ọ̀ọ̀ni rìṣà àrólé Oòduà. gbogbo àwa ọmọ ẹrú báyìí à ń bẹ lẹ́yìn rẹ ìwọ ń bàbá gbogbo wa. gbogbo àwa ọmọ Oòduà àwa ọmọ Ọbàtálá àwa ọmọ Ọ̀rúnmìlà à ń bẹ lẹ́yìn rẹ Ògúnwùsì.
wọ́n ti lọ́mọ ẹrú ni á Ògúnwùsì à ń bẹ lẹ́yìn rẹ̀ Babátúndé Ẹniìtàn à ń bẹ lẹ́yìn rẹ̀ ìfẹ́ tó mú wá ó tẹ́ wa lọ́rùn jọjọ àfọ́bá pààyàn àfẹ́ ọba dàlúrú àfẹ́ ọba onípáyín kéke ọba alálàáfíà ńlá fẹ́ Ọ̀nìrìṣà dígbì la wà lẹ́yìn rẹ̀ nǹkan ò ní ọ̀ ṣe àrólé Oòduà Elédùmarè ń bẹ lẹ́yìn rẹ̀ olórí ayé Ọ̀nìrìṣà Babátúndé Ẹniìtàn Ògúnwùsì oníyàwó méje ọ̀dàbí àwọn kan èèyàn tí ọ̀kànlẹ̀kùn méje ò lè mọ bí ṣeéṣe ni Ọ̀nìrìṣà ẹkùn ọkọ wọn jìgbìnì bí àti àkún aláṣọ aláfunfun gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ ọyọlọ ọkàn wọn sá lígbo dígbò wọn ṣẹrí lura wọn Ọ̀nìrìṣà aláìlómi kan sáà dùn ní tí alọ́rọ̀ tí bàbá ìsọ tí mo gbọ́ ló kílìpù yẹn pé Ọ̀yọ́ ìsọmọ Oòduà ọkàn mi wá balẹ̀ pé kí alára ń jà sí lẹ́ni èmi ọ̀jà mọ́ o àbí kí làwọn ń jà sí lè ṣe ẹni ìsọmọ bàbá yìí bọ́ọ̀lìsì akadì ẹ̀dí wá sọ pé ibi ọ̀rọ̀ dé yìí o àwọn ń dà wọ́n o àwọn fáwọn o àwọn jíjọ ọmọ dúdú àfáwọn. ẹ̀yìn kí làwọn àgbé ẹ̀ báyìí lè ṣe ẹjọ́ ẹ̀yẹ lẹ́ńpáyà Kwara wọ́n mọ̀ sí fẹ́ pa wọ́n tán ń bẹ̀ ìlú ọba ńlá àbí ọ̀dà ńlá àbí kí ló ń pè é ẹ̀yin tí ẹ̀ ń du kínní ẹ dákun ẹ bá wa rán àwọn ajẹ́lẹ̀ lọ bẹ̀ o bóyá kẹ́hẹ̀sì ṣígun fáàrin Ọ̀nà Kakanfò ẹ jẹ́ wọn lọ rèé bá wa jẹ́ wọ́n rún ń bẹ̀ o àbí ẹ sá lọ́wọ́ ọyẹ́ náà ló dé gbogbo bẹ̀ ẹ lọ àwọn ọmọ Oòduà àkású sẹ́yìn o Àdìsá máa wò ní tẹ̀rẹ́ ọmọ ládé Aláàbẹ̀ Ọ̀ládé alẹ́ aládìí kò lágbà wá láàfin nígbà yẹn bàbá wa ní ọ̀rọ̀ yín àti mú àti fífín tábà àwọn máa ń gbàgbé léèṣe lọ́yà káàdì ẹ̀fí bùkúngóró ni àbí kásàfihàn wà kankan kí la lè fọ̀rọ̀ àwọn ará bíi múná Ọlọ́run ṣàánú yín ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Yorùbá àwọn Àgbẹ̀kọ̀yà t'Olódùmarè ń lò ìyà ń jẹ wọ́n nífẹ̀ẹ́ sọ lóyìnbó they need your help sẹ́yìn náà ń fara wá àwọn Ọ̀yọ́ ní àdúgbò wa ní báyìí 09036371643 9036371643 opay àbí 0269209994 Wema Bank 0269209994 ẹ dákun mo fọlọ́n bẹ̀yìn ẹ̀yin náà ò ní jìyà ẹ jọ̀ọ́ mo fọlọ́dùmarè bẹ̀yìn àwọn Àgbẹ̀kọ̀yà yẹn bá wá nǹkan fún wọn mo fi Ọ̀nìrìṣà bàbá gbogbo wa mo fi bẹ̀yìn mo fọ Ọ̀ọ̀ni olórí aládé mo fi bẹ̀yìn Atáyéso bí igbá mo fi bẹ̀yìn ẹ dákun mo fọlọ́n bẹ̀yìn mo fi bàbá mi Májàsọ́lá mi bẹ̀yìn ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ ẹ jọ̀ọ́ agbára ni ò sí ẹ dákun ẹ̀yin náà la lè ké wá bá la lè ké gbàjarì wá bá ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ Ọlọ́run á wà pẹ̀lú wa o
ẹ mọ́ gbàgbé o kò sí Yorùbá nation mọ́ o Oòduà nation òun ló wà báyìí àwọn Ọ̀yọ́ ti láwọn náà ní Yorùbá àbáwọn ọmọ Oòduà nation ńlá wà mẹ́ báyìí Ọ̀nìrìṣà olórí aládé gbogbo bàbá God bless you love you all.